ṣé Quran náà gbé dání síwájú ẹ̀. ìyẹn Olúwo lẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ẹ bá wa dárúkọ rẹ̀. ṣé ọba Abdulrasheed Olúwo Àkànbí Tẹ̀lú ṣé òun ṣé Quran náà àwọn yẹn fi lọ Quran náà gbé lẹ̀ ńgbà yẹn pé máa bọ̀ ọ́ lé Quran sọ pé kó wá jọba o àbí àwọn àfáà náà jókòó náà sọ pé ó dá o nígbà tá a ṣe jálàbí tán o tá à ń wo yẹ̀pẹ̀ o yẹ̀pẹ̀ tá à ń wò sọ pé ìwọ ni yẹ̀pẹ̀ mú o kó máa bọ̀ ọ́ lé kó wá jọba àbí wọ́n sọ pé wọ́n wo tẹ̀sùbà tá a wò yìí o nígbà tá à ń ṣe kí náà ti pé ìwọ ni tẹ̀sùbà mú o máa bọ̀ ọ́ lé kó wá jọba àwọn ìbéèrè yìí lèmi ń béèrè lọ́wọ́ àwọn àgbààgbà Lúwo àti Rashidi fúnra rẹ̀ kẹ́nìkan bọ́ta kó wá dáhùn. ṣé nígbà tí wọ́n mú Abdulrasheed Olúwo tó sọ pé ó kó wá jọba bóyá ifá mu àbí fá òun àlùmọ̀kọ́rọ́ ìkan lè wà ń bẹ̀ tó fi mú torí tó bá jẹ́ òun ni fá mú ni olótù láyé kò ní ṣìwàwù. ká lóhun ni fá. láyé kò ní ṣìwàwù àwọn alálẹ̀ kì í mú mùkúmu alálẹ̀ kì í mú nǹkan jágbajàgba n tó bá máa kó wàhálà bá wọn kì í mú o ifá ò dẹ̀ ní balẹ̀ kó má rí nǹkan kan wí àfi tẹ́ni tó bá máa kí ò bá ti gbọ́fá ni kò ní gbọ́ nǹkan. now nígbà tí wọ́n wá mú yẹn níjọ́ tó fẹ́ lọ fi hàn gbogbo òlú wo pé ọba tó fẹ́ jẹ sí wo leléyìí o ṣé àwọn ìmáàmù wo náà mú dání tán lọ fi hàn àwọn èèyàn kọ́ṣà tó mú ọba lọ wọ́n máa mú díò àwọn ojúbọ kan máa lọ kọsẹ̀ ńbẹ̀ ṣé àwọn ìmáàmù wo náà mú lọ àbá àwọn àfáà wo náà mú lọ. ẹ jẹ́ ká wo ohun tó wà nílẹ̀ yìí Olúwo hùwà gẹ́gẹ́ bíi ẹni tó wá látinú ẹ̀jẹ̀ ìran ọba gbogbo ọba aláyé láyé ẹ̀jẹ̀ kìnìún ló máa ń rìn nínú ara wọn. ẹ̀jẹ̀ kìnìún. bẹ́ẹ̀ ni àtọ̀ eré náà fi bí ẹṣin àtọ̀ káfí rẹrù náà fi bí kẹ́tẹ́kẹ́tẹ́ àtọ̀ àṣẹ náà fi bí gbogbo ọba aláyé kò sí ẹranko tó ní àṣẹ jù kìnìún ni kìnìún ò ní ṣe wàhálà lioness náà ń pè ní abo kìnìún ló máa lọ wá oúnjẹ tí akọ kìnìún máa jẹ tó bá wá di pàráǹgídá pé ebi ń pa ayàtọ̀ yìí gbó ká ni kò nídìí pé ó jẹ́ lọ ń gbébọn gbàdá ẹranko tó bá gbàbẹ̀ kọjá ń gbà yẹn ó dá àṣẹ ọba kọjá ni ó dóhun ọbẹ̀. òun ni most logo àwọn ọba yẹn. bẹ́ẹ̀ ni àṣà ni gbogbo logo. bẹ́ẹ̀ ni yálà kìnìún àbí àmọ̀tẹ́kùn àbí leopard àbí jaguar. ẹ mọ nǹkan tí àwọn ẹranko yẹn fi jẹ́ bẹ́ẹ̀ kò sí irú agbára tẹ́ lè ní tẹ́ bá ń wo àmọ̀tẹ́kùn ní agbára bíi eré sísá ẹ̀mí tó wà nú ẹ̀ tó bá pa ẹran ó máa wọ ni ẹran yẹn ò dẹ̀ ní jábọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọba ṣe rí kò sọ́ba tán máa ṣòro fún láyé yìí àkọ́kọ́ ni pé ó máa lẹ́kọ̀ọ́ kò ní kàn máa sọ̀rọ̀ gbà o kò kàn ní máa sọ̀rọ̀ jàùjàù ẹ wo oníbẹ̀ẹ̀kùn bó ṣe jẹ́ pé socialist ní tó yẹn bó ṣe ń ṣe patí tó ń ṣe fàájì tó ẹ kàn rí kó máa sọ̀rọ̀ gbàgbà o lè fi ìmúra lẹ máa wọ ẹ lè gbọ́ kó kàn bọ́ta tó bá máa ṣe interview kan ẹ wo ìgbà tó ti kábíyèsí ọ̀rọ̀ débẹ̀ ni o tó bá ẹ wo ìgbà tó ṣe interview tó ṣe kọjá yìí tó ń sọ bá àwọn life táwọn ti là kọjá ńgbà táwọn gbẹ táwọn ṣe alábàárù táwọn ṣe ọmọdọ̀ títí tọ́lọ̀ fi sọ àwọn di nǹkan táwọn dà lé ní àwọn èèyàn tó mọ̀ wọ́n ń gbà yẹn ó máa lójú ẹ̀ tó lè wojú ẹ̀ sí ọ̀rọ̀ tó bá sọ kó wá jẹ́ pé irú àwọn èèyàn tó dàgbà sírú aspect tó dàgbà sírú àwọn àgbègbè bẹ́ẹ̀ ṣe mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló máa ń ya ṣáájú but lẹ́ni tí oníbàbá ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pọ̀ bá ló sọ̀rọ̀ ṣé oníbà ló máa wò ṣùṣù tí ló máa gbé adé ìkànnì àwọn adé tó ń dé láàfin àwọn gbé sórí obìnrin nígbà tó mọ̀ pé èèwọ̀ ni oníbà tá a bá ń sọ pé èèyàn súnmọ́ àwọn àfáà wọ́n súnmọ́ bàbá Muyideen Bello àtàwọn àfáà ńláńlá bẹ́ẹ̀. ìgbà míì gan wá tiẹ̀ máa dé face cap. that is it kò sí irú eré tó lè ṣe bó ṣe gbáfẹ́ tó yẹn kó wá lóhùn sí fìlálẹ̀ ṣé kò ń tẹ̀lé àwọn eégún ni ó ṣà ń tẹ̀lé eégún bí ọba tágbọ́n bá máa bẹ́ ó máa wà ń ta pẹ̀lú wọn ni tẹ́gùn ilé wọn bá máa jáde ó máa wà ń bẹ̀ ni nítorí kí ló ṣe rí bẹ́ẹ̀ ó fi hàn wípé ọmọ ọkọ lòun ẹ̀jẹ̀ àwọn bàbá ẹ̀ ló ń rò lára ẹ̀ nǹkan ní àwọn bàbá ẹ̀ ni kò lè jẹ́ kó bàjẹ́ ó ní nǹkan kì í jẹ́ kó bàjẹ́ ṣé mọ̀ pé tó bá ní ìlú wò ní fẹ́ kí ìlú òun ó tú Olúwo òwúwà bẹ́ẹ̀ ni tó ní ìlú wò ẹjọ́ nígbà tó ọba aláyé èmi sọ o kò sí ẹ̀ṣẹ̀ nù àpèjẹ dínà tán invite sí Saudi ó lè jẹun kó dìde kú òun bẹ́ẹ̀
saying anything. ẹ wá wo bó ṣe dìde dúró bí ọmọ ọ̀dọ̀ táwọn àgbà àjòyè Saudi yẹn tán jókòó á ní ìlú mi ìlú wo ilẹ̀ wà mo lè fún yín nílẹ̀ kẹ́kọ́ ìlú tiyín kan síbẹ̀ báwo ni ilẹ̀ lárúbáwá ọmọ àtọ̀húnrìnwá tó ṣe máa sọ pé ilẹ̀ Odùduwà ilẹ̀ lárúbáwá ni wọ́n á fún wọn nílẹ̀ tó wá kọ́ ìlú tiwọn síbẹ̀ ní grand wo lórí kíni tó bá jẹ́ pé Olúwo kàn sọ́njọ́ yẹn pé ó dáa o tó bá fẹ́ wá dáṣẹ́ sílẹ̀ nílùú òun níwo ilẹ̀ wà security wà fún wọn pọ̀ tó ní tó bá fẹ́ kọ́ ìlú tiwọn that means wọ́n lè wá establish Islamic community láti Saudi sílùú yẹn ló sọ fún wọn yẹn tó dẹ̀ máa dúró tì wọ́n láti constitutionalize ẹ̀ òun náà ò ní jìnnà sí Saudi olótù ẹ má jẹ́ pé ààfin ní adúbí àwọn fúnra wa Olúwo ń gbìyànjú láti di ọba oníláwàní tó ń pè ní emir ó ti gba gbogbo ìyànjú tó lè gbà ní ilẹ̀ adúláwọ̀ bí ó rí pé kò bọ́ sí ni ẹni tó lè jẹ́ olórí gbogbo àwọn oníláwàní ní Nàìjíríà ń bí ilé ni òun ni ọba Abubakar tó jẹ́ ọba Sókótó tí ọba Sultan of Sokoto tí ọba Kánù tẹ̀lé ẹjọ́ látijọ́ tẹ̀ ti ń rí àwọn ọba ṣé wọ́n ń lọ Saudi lọ ṣẹ̀sìn ni àwọn oníláwàní tá à ń wí ǹjẹ́ rí wọn kọ́ bọ́ sórí social media kan gbé láwàní wọn kúrò wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ilé bàbá tàwọn nìyẹn àwọn ohun tó yẹ àwọn bàbá tí wọ́n fi lé wọn lọ́wọ́ ni àwọn òní jẹ́ ó torí àwọn bàjẹ́ ẹni pé àwọn ẹlẹ́sìn àbáláyé kan wá ní kò nítorí mi bàjẹ́ àwọn ògbó ni mo ṣe n tó bá jẹ́ ti bàbá èèyàn kò sí ń tẹ́lẹ̀ mọ́ ṣe kí gbogbo ayé kẹ̀yìn sí nǹkan yẹn ẹ máa dáàbò bò tán ni ẹ̀ níjẹ́ kó bàjẹ́. now Olúwo kò tí ì yé àwọn àgbààgbà ìlú Wo àtàwọn tó jẹ́ ọ̀ríjínà ọmọ ọkọ̀ ìlú Wo pé ewu tó jálu ìlú Ìlọrin ó ti ń bọ̀ lórí Ìwó ṣebí kò ṣòro òun náà la Fọ̀njá sọ aláya alùpùpù tẹ̀ ṣebí tóun náà wò ń gbà náà ní agbára mi ò lè ká láàfin ẹ jẹ́ lọ kó àwọn àjòjì wá àwọn àjòjì tó kó dé náà sì ṣebí tí wọ́n gbalẹ̀ mọ́ àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ṣé kò sí ìran àwọn ọmọ Àfọ̀njá nìlọrin ni wọ́n wà èèyàn kan ṣo tẹnu ẹ̀ ń gbọ́rọ̀ tó ń gbọ́rọ̀ jù náà àwọn ìran Àfọ̀njá ń sìn òun ni ìmáàmù Yorùbá kò dẹ̀ sí ọ̀rọ̀ tó fẹ́ sọ tó àwọn tí bí yẹn ti overwhelm so irú nǹkan bẹ́ẹ̀ ti ń bọ̀ lórí Ìwó kó má ya àwọn aládé tó kù ní ìlú Ìwó lẹ́nu pé wọ́n kàn máa jí láàárọ̀ ọjọ́ kan Abdulrasheed Akànbí Tèlù ọmọlé Tèlù ó máa ti kọ ìwé àkọparí lórí Ìwó pé àwọn ìran mùsùlùmí náà ń jọba níwò I am stand to be corrected ẹ wò ó nígbà tí Rasheed bá ń sọ pé àwọn ọba tó ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe tálíkà ni wọ́n ebi ń pa wọ́n nítorí kí nǹkan tó máa jẹ position wo ni ipò ọlá Rasheed wà kó tó wá jẹ Olúwo èló lówó tó wà lákàntẹ̀ àwọn ọba tó ń sọ yìí wọ́n ti ń ṣe nǹkan re lóríṣiríṣi kẹlòmí tó gorí tẹ̀ the most youngest multi-millionaire nínú àwọn ọba Àwórì tó kó tó jọba òun ni kí náà ti ń pè ọba kábíyèsí Elégùṣì Ifáwuyì Adémọ́lá Ifáwuyì Saheed Elégùṣì láti ìgbà orí bàbá tiwọn bàbá wa Yẹ̀kínì Adéníyì kí Àwòrè kó máa jẹ́ mọ́ rẹ̀ lówó àtọ́ láti wà ní kábíyèsí Saheed ti wà nípò agbára nínú ìjọba tó jẹ́ pé àwọn yẹn wọ́n lè sọ̀rọ̀ 10 million lójú ẹ̀ kó jẹ́ nǹkan kan owó tó ń fún àwọn ẹni ṣe bí àárín ìlú ẹ̀ ní amóye àwọn èèyàn tí òun nìkan ṣó tó mọ̀ọ́mọ̀ gbé dìde kó tó lálàá pé òun adọba kéèyàn wá máa perú irú ọba yẹn ní elébi ebi ló ń pa wọn. ọba tó ṣeré lọ sí Amẹ́ríkà. tó ń lọ bí ẹni tó ń lọ tó bí ọdún wo ni Wàsíù Àyìndé ti ń kì í ṣe pé kò ní iye owó tó ń bàjẹ́ sáà gbó Wàsíù Àyìndé. now ẹ wá wo àwọn nǹkan wọ̀nyí kò dẹ̀ sí ìṣẹ̀ṣe ṣòro tó gbọ́ mọ́ ìlú Kàtẹ́ tí kábíyèsí Elégùṣì kì í ṣe aṣọ ọ̀sẹ̀ ẹ̀gà aṣọ ọ̀sẹ̀ ẹ̀gbá wọ́n aṣọ ọ̀sẹ̀ àwo àgàgà tó bá wá di àsìkò ọdún Èjì Ẹlẹ́gbà ẹ wòye millions tó ń parí síbẹ̀ ṣé ibi tó ti ń ṣe ọdún Èjì Ẹlẹ́gbà yẹn ṣé ẹjọ́ ṣé 50 million náà fi kọ́ bẹ́ẹ̀ tí Olúwo tẹ́rí níbi tá a ti máa ọwọ́n èmi o ọmọ orí tẹ́lẹ̀ mi I started to be corrected Olúwo ò gba ẹ̀kọ́ ìpèbí rárá mi ò mọ
mọrú àwọn afọbajẹ tán fi jẹ o ṣùgbọ́n kò ń ṣọba tó gba ẹ̀kọ́ ń pèbí rárá kò sọ́ba tó máa wọ ìpèbí tí àwọn alálẹ̀ ìlú ẹ̀ ò ní farahàn ó máa mọ ohun tí èèyàn ń fẹ́ àti ní tálùjọ̀nú fẹ́ ó máa mọ ohun tí òòṣà ń fẹ́ àti tí àmì ọlọ́run fẹ́ kí ọkọ wa dìde kura kó wá máa perú àwọn ọba yẹn ní elébi ṣe rí pé àámú láti ibi kékèké ẹ wá wo bàbá wa kábíyèsí ìdòwú onírù ìrù àná ti àná. ẹ jọ kò sí ọmọ bàbá yẹn kan tí kì í ṣe mọ́tì mílíọ̀nì àti bàbá wọn tó fayé lẹ̀ tó bá ń sọ pé láàrin àwọn ọba Àwórì èèyàn tó kọ́kọ́ ra Rolls Royce Phantom onírù ni ṣé ibo ni Rashidi Olúwo wà tó bá ń sọ̀rọ̀ àwọn ọba tó lówó kó lè mọ̀ pé àwọn nǹkan ebi ló ń ti Abdulrasheed Olúwo lọ sick fún àti démíà nílùú wo nítorí pé ó mọ̀ pé sálárì wọn pọ̀ àtàwọn benefit míì tó ń wá láti Saudi Arabia fún wọn so tóun bá ń pe àwọn ọba kan lélébi kí lòun àwọn ọba tá à ń wí yìí wọn ilẹ̀ plọ̀tì kan nílùú ẹlòmíì ó lè ra kọ́tà ìlú wo kan so ọba kì í sọ̀rọ̀ gbàù sáwọn ẹlòmíì ṣé ó sọ àwọn ọba ilẹ̀ Àwórì àwọn ọba Èkó yẹn ó sọ wọ́n di àwọn ọba kan tó ń gbá létí ní Ọ̀ṣun state ó jìnnà síra wọn Ọlọ́fin lẹ́kọ̀ọ́ ọmọ Àdìmúlà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ káfọpa wà káfàjẹwà tá bá fò gèdègèdè ọwọ́ wakọ̀ déṣe rí àwọn yẹn yàtọ̀ ẹni tá a fowó tọ́ yàtọ̀ sẹ́ni tá a fowó tọ́ ẹ wò látòrí àwọn yẹn ẹ wo bí bàbá wa Onírù ṣe jayé títí láàárín gbogbo state tó wà Nàìjíríà at least a bá ti mú láti Ìrù wọ Ìkàtẹ́ títí tó fi dé Ajíran títí tó fi dé Ìbẹ̀jú láti gbogbo ibẹ̀ yẹn lọ kò sí ọba kankan tí ó wà ní tẹ́rítì tó jẹ́ tẹ́rítì tálíkà kò sí ọlọ́lá tàbí ọlọ́rọ̀ tó lè wá láti ìlú kankan tó bá dé sí Nàìjíríà lẹ́nìí tó bá fẹ́ live comfortably àìfẹ́ dẹ́kọ̀ọ́ tó bá tún wá dẹ́kọ̀ọ́ tí ò bá ìdé Lẹ́kì kò tí gbé. bẹ́ẹ̀ni Lẹ́kì Ìbẹ̀jú. níbo àwa ń sọ̀rọ̀ ó wá ní àwọn ọba tó ń bọ̀ ọ̀ṣà yẹn elébi ni wọ́n nígbà tó tún máa sọ àsọṣà ẹ̀ ó láwọn ọba tí èṣù ń gbé inú wọn àwọn ọba ẹ̀bí àwọn ọba Èkó yẹn ẹjọ́ tá a bá ń sọ̀rọ̀ pé olórí ọba ìlú Èkó lè ní bàbá wa Rilwan Akínọlá rẹ̀ mú oṣù ọ̀lànlé olówó Èkó bàbá Fuad kábíyèsí káwọlé pé ètí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kábíyèsí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ara líle ni wọ́n máa fi ṣolókun bàbá ẹ̀ ní sàárẹ̀ ẹjọ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn tó súnmọ́ àfà kí bàbá tó jọba àwọn yẹn gbẹ̀sìn ẹ̀sìn yẹn ò wá dí wọn lọ́pọ̀ pé nítorí bí ọmọ ọkọ ni wọn kì í ṣọmọ àlè ẹ̀sìn mùsùlùmí tó gbà yẹn tó gbà tí kú tìyè tàwọn bàbá àtàwọn ìran tó ti jáde kò torí ẹ̀ sọ pé wọ́n tàpá sí òfin àwọn tí wọ́n dáyé bá lọ́wọ́ àwọn bàbá wọn láti ìgbà tí kábíyèsí ti jọba ń sìn tó bá di ìgbà tó bá máa ṣọ̀sẹ̀ ẹ̀gà tó bá máa bọ àwọn òòṣà kọ̀ọ̀kan nínú ìgbà tó pé kábíyèsí ló máa náwó sí pásánálì tó bá dijọ́ tó máa kàṣẹ̀ kábíyèsí máa jáde fúnra rẹ̀ ni nọ́mà ìmúra tó yẹ àsìkò yẹn ló máa mú wọ́n dẹ̀ ń lọ sí wọ́n lọ sí mọ́kà ní gbogbo ìgbà àìmọye ìgbà tó ń lọ sí múra àìmọye ìgbà tó ti lọ sí mọ́kà tó yẹ pé àwọn èèyàn ò ní mọ̀ ọba lè lọ mọ́kà ìyẹn ò ń ṣẹ̀ṣẹ̀ bọ́tí bí tó máa ti kírun gbọ́dọ̀ jẹ́ bí ọwọ́ gbọ́dọ̀ jẹ́ bí àṣírí ó wá jáde pé òun lọ tààfù yẹn ìjáde yẹn á yàtọ̀ kó ṣe tó yẹ máa gbé sórí social media tí Yorùbá bá sọ pé èèyàn ò gbọ́dọ̀ forí ẹ̀wà gún gbàgede Olúwo ti fi orí ẹ̀wà Ìwó ó ti fi gún gbàgede kò sí kankan tó ju pé èèyàn lọ ṣẹ̀sìn lọ́nà ẹ̀sìn ni kì í ṣẹ̀sìn. ẹ̀sìn ni kò ń ṣẹ̀sìn. ṣe rí lákòótán kéèkà sọ̀rọ̀ ẹ má jẹ́ kí Ìwó bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò lẹ́ ń ṣe Ìwó nìkan gbogbo àwọn ọba tó wà ní àyíká àti àgbègbè ìlú Ìwó tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé Olúwo rìn wọ́n ń kọ̀wọ́ tẹ̀lé rìn ó yẹ kí àwọn ọba yẹn tètè dìde sí ọ̀rọ̀ kó tún wá súnmọ́ àwọn ọba tó jẹ́ onípò àkọ́kọ́ bí Olúwo fún rẹ̀ láti èmi mọ̀ pé kò sọ̀rọ̀ tán lè bá Olúwo ṣẹ́rí kò sí ọ̀rọ̀ tí yóò bá lè bá Olúwo sọ́ọ̀sì n tó wà lọ́kàn Olúwo ti wà lọ́kàn ẹ̀. pé ó fẹ́ di ẹ́míà. kò sí nǹkan kan tó fẹ́ sọ mo dẹ̀ ti sọ́nú àfọ̀rọ̀wọ́rọ̀ mi kan tẹ́lẹ̀ olótù
tí Olúwo bá mọ̀ wípé ọ̀rọ̀ mùsùlùmí jẹ́ òun lógún tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé wáàsí tó ń ṣe kiri sí tó fẹ́ máa wọ́ àwọn ọba aládé kan wọbẹ̀, kí ọba Abdulrasheed Àkànbí Tèlù kó fi àwọn ọba aládé Yorùbá lẹ̀, kó tọ́ka sí fún wa pé ẹ̀gbọ́n o mo fẹ́ di emir o, ó ti ní káwọn Saudi wá tẹ ìlú dó sí Ìwó, kó fún àwọn Saudi nílẹ̀ kó wá kọ́ ààfin tuntun fún bí ààfin emir, kí Ìwó wá yan ọba míì sórí tẹ kó máa ṣàkóso Ìwó. Ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì. Tolúwo bá fẹ́ jẹ́ emir tó jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí ló jẹ́ lógún jù, ṣe rí ọ̀rọ̀ yẹn ò lè dùn mí ná. Mo ti sọ fún ilé ẹ̀kan pé ṣe rí ọmọ ọkọ ó máa dáàbò bo nǹkan ní bàbá ẹ̀. Olúwo, this the same Olúwo, this Rashidi, ó ti bọ́ sórí social media rí. Òòṣà tó tóbi jù nílùú Wo nígbà tóun fẹ́ gbé tóun fẹ́ lọ sọ́nù, àwọn gbé tì, gbogbo àwọn abọ́ rẹ̀ sá lọ, gbogbo àwọn àfáà tóun pé wọn sá lọ, òun fúnra òun lòun lọ gbé òun pé truck, oní truck tóun pè sá lọ, òun á wá mọ́tò yẹn fúnra, òun á gbé lọ sínú igbó ńlá kan, òun gbé gbàtí fún. Kó má gbàgbé, ó lè má jẹ gbàtí yẹn lẹ́yìn ó máa jẹ́, kò sáṣe gbé inú ọ̀rọ̀ lẹ o. Olótù, èèwọ̀ kì í pààyàn lásìkò, èèwọ̀ máa lọ dúró dèèyàn nígbà téèyàn máa ṣe àṣìṣe, nígbà ẹni ọmọ mọ̀ pé èèwọ̀ máa ń dá sẹ̀rí àfúnyàn. Ẹni pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọn ò ní ẹ́fà wá sọ pé àwọn ń preach fún pé kẹ́ máa bọ̀ láyé. Ẹlẹ́sìn àbáláyé kò ní fi ẹ̀sìn ẹ̀lẹ̀ kó wá ní lágbájá mo fẹ́ kó máa bọ̀ kó wá ṣẹ̀sìn mi, lágbájá mo fẹ́ kó àánú ẹ̀sìn tó ń ṣe. Ẹ máa rí pé ẹlẹ́sìn àbáláyé ò ní ṣe. Ẹlẹ́sìn àbáláyé ò ní bọ́ síbi tó ti ń bọ́ọ̀gì bọ̀ pẹ́ ẹ̀sìn kó wá máa gbé kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ṣépè. Áńgù méjèèjì, ọ̀dọ̀ ìsìláàmù àti kìrìsìtẹ́nì ni wàhálà ẹlẹ́sìn àbáláyé ti máa ń wá. Ọlọ́run tó dẹ̀ ṣẹ̀dá ayé àtọ̀run ó ti dá oníkálukú pẹ̀lú ibi tó máa ti sìn. Tí Olúwo bá fẹ́ hùwà pé ọmọ ọkọ lòun kóun tó jọba, kò ṣe ó lẹ́tọ̀ọ́ kó wá sọ pé òun gbé òòṣà alálẹ̀ tán fi tẹ ìlú Ìwó dó, òun gbé lọ sínú gbójúgbójúgbójúgbójú kan, òun tún gbé gbàtí fún. Ìtàn wo ló ń kọ́lẹ̀ fún àwọn ọmọ tó fẹ́ bí? Anyway, kò lè jọ ẹ̀mí lójú. Kẹ́ mọ̀ pé ọmọ tó bá jẹ́ ẹ̀jọ́ ọmọ ọkọ pa á, ìwọ ọmọ ọkọ ló máa wò. Ìyàwó tó fẹ́ Fúlàní ni, ẹ̀jọ́ ọmọ tó bá bí. Ṣe bó ti níyàwó tẹ́lẹ̀ àbí ìyàwó tó bá. Ìṣèbélé ìlàyò ẹ̀. Ẹni pé ìgbà tó ti ṣe ìyàwó fún Fúlàní tó wà nílé ẹ̀sìn ní attitude àti character ti yàtọ̀ pátápátá, ó tún wá wọ́ọ̀sì ju tàtẹ̀yìnwá lọ. Ó ti tó patí mélòó lẹ ti rí pẹ̀lú àwọn Elégùṣì bó ṣe máa ń tẹ̀lé wọn kiri tẹ́lẹ̀. Àwọn ọba kan tèmi ń fiyèsí ń sìn tí mò ń fiyèsí wọn, òun Ọlọ́fà, the same direction làwọn méjèèjì ń kọrí sí. Ọjọ́ wo lẹ ti rí Rashidi Olúwo tó ti mú ọ̀pá onílẹ̀kẹ̀ àwọn bàbá ńlá wa dání? Ọ̀fọ̀n Saudi tó ń lọ ìbẹ̀rẹ̀ kọ́ ẹlọ́pàá tó wà lọ́wọ́ ẹ̀, ṣé ọ̀pá yẹn tọ́ka sí gẹ́gẹ́ bí ọba aláyé ilẹ̀ Yorùbá? No, kò tọ́ka sí. Ó ń jẹ́ kó yé Yorùbá wípé òun ò sí lára Yorùbá mọ́. Kò dẹ̀ yẹ kó jẹ́jọ́ lójú fún wa ń sìn nígbà tí àwọn Fúlàní ń pa Yorùbá lójú méjèèjì tó ń gbóná lónìí ìfọn náà ìfọn ṣùgbà náà. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tó tẹnu ẹ̀ jáde? Ó ní tí gbogbo ilẹ̀ Yorùbá bá sọ pé àwọn ò fẹ́ Fúlàní, ó ní kí gbogbo Fúlàní kó máa bọ̀ nílùú Wo. Olúwo ó dàbí ẹni tó ti ń fúnyàn ní signal ti pẹ́ tẹ́ ẹ̀ tètè gbọ́. Gbogbo àwọn oníjàǹgbara ilẹ̀ Yorùbá sì tán bá rò pé tí wàhálà kan bá délé ní support wà fún àwọn oníjàǹgbara